Àrígbé. Ẹ mọ̀ mi lágòdó. Lọ́dọ̀ bàbá Gorodo. I like this man. This man is very, very funny. But I tell you, I say you fẹ́ra. Sister, ẹ̀yin lẹ jẹ́ kí fọwọ́ yan. Tẹ́ máa kí síra yín báyìí, máa jára yín jẹ yín àti bọ̀dá yẹn báyìí níwájú ìyá Múdírà tó ń tẹ́já. I don't even care. Àgàgà tó jẹ́ pé tẹ́ bá wọnú mọ́tò bọ̀dá yẹn báyìí. Ẹ máa pé máa sọ̀rọ̀. Tó bá máa yá báyìí, mọ́tò abẹ́rẹ́ sí ní mì. No, baby, this is too much. Ẹni bá nírú ìyàwó yín tó bá yìí ṣe ṣìnà káàkiri olórí burúkú ni. Tó bá ní obìnrin fine, ìyàwó yín fine. Tó bá lóbìnrin nice, ìyàwó yín nice. Tó bá lóbìnrin náà, ìyàwó yín náà. Èèyàn gbọ́dọ̀ nírú ìyàwó yín kó tó máa ṣe fòfòfò káàkiri ayé ẹ̀ ti bàjẹ́. Jọ, what concerns you? No, tí mo sọ ni pé mo yín ìyàwó yín ni, mo ti miss wọn jù. Láti bí ọdún bíi mẹ́ta yẹn tí bá rí wọn. Shut up, Jado, kí ló kọ́ ẹ bẹ́ẹ̀? Ṣìnà burúkú tó wà lára ẹ náà látọmọ 13 years. Ṣé o ló fà tó fi ń gbé Ghana must go? Kí ló fún what's your problem? Kí ló kọ́ ẹ? You are a mad person. Ṣebí I will let you know. You must be mad. Kí ló ṣẹlẹ̀ ṣebí? Kí ló ṣẹlẹ̀ ṣebí mo jẹ́. Ayé oníṣìnà ò dáa. Ó ti ká wọn lára. Wọ́n ti wà lágro. Àti bàtà tí ń bọ̀ nínú èsì ní gbogbo kíní wọ́n ti lè. Wọ́n ti máa ronú báyìí máa dánmọ̀ dùbúlẹ̀. Mo bá ṣó jẹ́ wèrè ní mí. Inú mi dẹ̀ ń dùn pé mo bá ṣó jẹ́.